Don't do anything you want to do. No. You don't do. Shebi na the beef you got. You see what Samlarry did to Mohbad? See? Look. Justice for Mohbad. Oh God. Ó jẹ́ ìbanilọ́kànjẹ́ tó wúwo gidi ní ikú ìlérí Olúwa tí gbogbo ọmọ Nàìjíríà mọ̀ sí Mohbad ìmọ́lẹ̀. Gbogbo ẹ̀yin olólùfẹ́, ẹ̀yin ọ̀rẹ́, ará àti gbogbo ẹ̀yin tí ẹ ṣe ìbákẹ́dùn ìlérí, mo kí yín wípé ẹ kú àtẹ̀mọ́ra àti aráfẹ́rakù. Kọ́lọ́run kó bá wa dá ìjì dúró lórílẹ̀-èdè Nàìjíríà, torí pé gbogbo wa la mọ̀ yìí pé ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ó dàbí ẹni wípé kò fẹ́ sí ìdájọ́ tó péye tàbí alára. Gbogbo wa la ti gbọ́, a ti rí ìlérí gan fúnra lára rẹ̀. Ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ohun tó ṣe ikú ìpá. Màmá ìlérí wọ́n jáde síta, wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ bí ikú ọmọ wọn ṣe rí. Ṣé wàá rí wípé ìbànújẹ́ ńlá ni? Ìbànújẹ́ gidi ni. Ìbànújẹ́ gidi ni. Mo kàn kí bàbá àti màmá àti ìyàwó ìlérí tí gbogbo wa mọ̀ sí Mohbad ìmọ́lẹ̀, mo kí wọn wípé wọ́n kú àtẹ̀mọ́ra. Wọ́n kú àtẹ̀mọ́ra torí nǹkan burúkú ni kí mọ̀jẹ̀sín kó tojú òbí ẹ̀ kú. Tí ò dá pátápátá ni. Ohun tí mo tún rí bẹ́ẹ̀ ni pé gbogbo ẹ̀yin tẹ́ ń jà fikànfikàn nítorí ikú tó pa ìlérí, tẹ́ ń gbarata, mo kí yín pé ẹ kú iṣẹ́. Ọlọ́run á fi ń ṣe, ṣùgbọ́n kò jí ìmọ́lẹ̀ mọ́, kò jí mọ́. Ẹ̀mí tó bá ti kú, ẹ̀mí ò ṣe charge, ẹ̀mí ò ṣe tún dá padà mọ́. Ṣùgbọ́n ìjàkadì tẹ́ ń jà yìí, Ọlọ́run á fún yín jà lágbára Ọlọ́run. Á mú kí ìwà ìbàjẹ́ kó lè dínkù ní àwùjọ orílẹ̀-èdè Nàìjíríà. Á mú kí irú nǹkan báyìí, á mú kí òpin ó dé bá. Gbogbo àwọn ọmọ ológo lórílẹ̀-èdè yìí, àwọn tó ṣẹ̀ṣẹ̀ jí dìde, àwọn ògo tó ṣẹ̀ṣẹ̀ jí dìde, àwọn ògo tó tún jẹ́ pé wọ́n ti ń fọhùn lọ́wọ́lọ́wọ́, àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń fọhùn, àwọn ògo tó ṣẹ̀ṣẹ̀ lanu tí wọn ò tí ì ké. Kò sẹ́ni tó wà tí ò sí lọ́tà. Ọ̀tá téèyàn wá ṣe tó bá débi wípé ó gba ẹ̀mí ènìyàn, á mú kí àmójútó tó péye kó wà fún gbogbo àwọn ọmọ ológo tí wọ́n ń fọhùn, tí wọ́n ti lanu, tí wọ́n ń dún lọ́wọ́. Á mú ká àmójútó péye kó wà fún wọn lórílẹ̀-èdè Nàìjíríà. Ṣé rí gbogbo ọ̀tá, gbogbo àwọn tó lọ́wọ́ sí ikú ọmọkùnrin yìí, ó kàn dàbí ẹni wípé wọn ò láròjinlẹ̀ ni. Mohbad ó tún lè tún ṣe oore tí wọn ò tiẹ̀ lérò, ó lè ṣe oore fún wọn lọ́jọ́ iwájú. Nǹkan mìíràn sì ti lè dà wọ́n papọ̀ tí ó já jẹ́ oore ńlá fún wọn. Wọ́n ṣọ̀tá ẹ̀ lénìí nítorí bàbá ṣọ̀tá, wọ́n tún lè jọ́rẹ̀ lọ́jọ́ iwájú. Ayọ̀ kí ló wà ní ọmọ 27 years? Ọmọ 27 years tó tojú òbí ẹ̀ rọrùn. Ó jẹ́ nǹkan tó burú. Ẹni tó bá pààyàn kò ní ìdílé. Ìdájọ́ Ọlọ́run gan jù tàwọn èèyàn lọ, ara ló ń ta wá. Ara sì tó wá ta torí pé ìbànújẹ́ ńlá ló jẹ́. Ara ló ta wá. Kò síbi tó fẹ́ sáré lọ, kò síbi ẹ̀ fẹ́ sá lọ. Ọba múnimúni, ọba tí kì í lé ni tí fi í múni. Tó bá fẹ́ múyàn kì
kì í lé èèyàn tí ó fi mú ìyá ìlérí ìyá ìmọ́lẹ̀ tí gbogbo ayé mọ̀ sí Mohbad ẹ kú àtẹ̀mọ́ra mi ò mọ ìpè tí a fẹ́ sọ tá a fẹ́ ṣe fún yín jù pé ẹ kú àmúmọ́ra lọ kò sí kíkí gbogbo ènìyàn tó lè dá ìlérí tó lè dá padà fún yín kò sí àjókòtì tàbí ìfọ̀rọ̀wérọ̀ tàbí ohunkóhun lẹ́yìn ikú Mohbad tó lè dá ọmọ yẹn padà fún yín ṣùgbọ́n mo kí yín ni mo sì kí bàbá ìlérí ó dáa pé mo gbọ́ pé ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n mo kí wọn ọkọ àtẹ̀mọ́ra mo kíyàwó ẹ̀ náà oṣù márùn-ún obìnrin tó ń gbọ́ oṣù márùn-ún lọ́wọ́ kí ni tá a fẹ́ ṣe fún kọ́lọ́run bá wa ṣìpẹ̀ fún yín kọ́lọ́run kó ṣìpẹ̀ kọ́lọ́run kó tù yín nínú ṣùgbọ́n mo wá fi àkókò yìí ké sí gbogbo abiyamọ ohun tí mo máa ń wí rèé o ohun tí mo máa ń sọ rèé o gbogbo abiyamọ a níṣẹ́ ṣe lórí àwọn ọmọ wa mo rí fídíò màmá ìlérí wọ́n láwọn tí ń sá ká tipẹ́tipẹ́ wọ́n láwọn tí ń sá kiri tipẹ́tipẹ́ àwọn àtọmọ yìí wọ́n láwọn ń sá kiri ni wọ́n láwọn ń sá kiri ẹ ló sì níye táwọn sì lè lò nínú ilé rẹ̀ àtìyàwó ẹ̀ àtò náà wọ́n ní tí wọ́n bá pè sí eré ọmọ kò ní lè lọ á ní wọ́n á tún nà ó wá ń sá kiri ìdẹ́rùbà ìdójómúni ó ti dé bá ọkàn rẹ̀ ò balẹ̀ mọ́ wọ́n wá ń tẹ̀tì láìfọ́ ẹ̀ nígbà tọ́rọ̀ fi máa débẹ̀ yẹn dúró Gbàjarè tẹ́ wá ké sí ó yẹ kẹ́ ẹ ké sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kó tó di pé ẹ̀mí Mohbad ó bọ́ kó tó di wípé ọmọ yìí ó tó filẹ̀ sásọbora kó tó di pé ọmọ yìí kú ẹ bá ti ké Gbàjarè pé ẹ gbà mí gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ bá ti ké sí ìjọba ẹ bá ti ké sí àwọn ènìyàn ẹ bá ti ké sí gbogbo ọmọ orílẹ̀-èdè kó tó di pọ́rọ̀ wá rí báyìí tẹ́ fi ń sákiri tó pé tó bá jáde wọ́n á nà wọlé ni bó bá jáde lọ wọ́n á nà wọlé ni kò lè dá jáde kò lè dá lọ síbi iṣẹ́ rẹ̀ mọ́ kò lè dá jáde ẹ wá ń sákiri iṣẹ́ ìsákiri gan ni solution ṣé ìsákiri ni solution nígbà tí ọ̀rọ̀ ẹ ti ń wúlẹ̀ ẹ̀ bọ̀ bá ti jẹ́ kó travel out now kó lọ máa ṣiṣẹ́ rẹ̀ ní outside tẹ́ bá rí pé ẹ ò lè ké sí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tàbí ẹ ké sí wọn ò gbà yín ìjọba ò gbà yín ẹ bá dẹ̀ ti jẹ́ kó forílẹ̀-èdè sílẹ̀ ókè o ikú tí ìlérí kú sí ṣé ká sọ pé bólúwa ṣe kọ́ ni kì í ṣe bólúwa ṣe kọ́ Ọlọ́run ò ń kọ́ ìkọkúkọ Ọlọ́run ò kì í kọ ìkọkúkọ gbogbo ohun tí Ọlọ́run dá dáradára ni dáadáa ni Ọlọ́run dá ó dẹ̀ dá ẹnì kọ̀ọ̀kan pẹ̀lú ẹ̀mí gígùn ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ inú ayé yìí ló ń fa ẹ̀mí kúkúrú ìjì tó ń jà nínú ayé yìí ló ń dá ẹ̀mí èèyàn di kúkúrú ló ń sọ ẹ̀mí di kúkúrú ẹ̀mí gígùn lọ́lọ́run dá fún gbogbo wa ṣùgbọ́n ibi tó ń kálukú belong sí àwọn alábàágbé àti inú ìdílé tí wọ́n dá ní kálukú sí àti ọ̀tá tí kálukú ní ló ń sọ ọ̀pọ̀lọpọ̀ di ẹlẹ́mìí kúkúrú gbogbo ẹ̀yà abiyamọ tẹ́ bá ti bí ọmọ ológo tẹ́ ẹ rí wípé ògo ọmọ yín sì ń fọn lójú yín ẹ fún ìjà mọ́nú ni àdúrà ń ṣiṣẹ́ ó ń ṣiṣẹ́ ogun tá a fojú rí ogun àwọn alénimọ́dẹ̀yìn téèyàn fojú rí báyìí àdúrà ó ń gbàyàn lọ́wọ́ wọn ogun àwọn alénimọ́dẹ̀yìn táàdù ẹ̀wà fojú rí náà àdúrà ń gbàyàn lọ́wọ́ wọn gbogbo ẹ̀yin ìyá tẹ́ bímọ ológo mo tún ti dé o mo tún pariwo ẹ jọ̀ọ́ gbogbo abiyamọ tó bímọ ológo ẹ dákun ẹ já fún ìjàmọ́nù ará yóò ní yasọ mọ́ wa lára eléyìí tí wọ́n ṣe ti tó gẹ́ wàyí Nàìjíríà ẹ̀wọ̀n tá a dà orílẹ̀-èdè tí ò tó Nàìjíríà wọn ò tó láti san sọ burúkú sọ̀rọ̀ nínú orílẹ̀-èdè ìjọba àwọn ìjọba tíjọba wọn ò tó Nàìjíríà wọ́n kápá wọ́n sì ń ṣe àtúnṣe ńlá
òfin wọn sì múlẹ̀ ju ti orílẹ̀-èdè Nàìjíríà lọ. Lórílẹ̀-èdè Nàìjíríà tá bá sì sọ̀rọ̀ pọ̀ ọmọ ológo lórílẹ̀-èdè yìí, Mohbad jẹ́ ìkan ńbẹ̀ o. Òun náà jẹ́ kan ńbẹ̀ o. Òun náà ti lọ báyìí. Òun náà ti lọ báyìí. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà, ẹ jọ̀wọ́, ààbò orílẹ̀-èdè Nàìjíríà mọ̀ mẹ́hẹ̀ nípa tẹ̀mí àti nípa tara. Ó mẹ́hẹ̀. Ààbò yìí mẹ́hẹ̀. Ó mẹ́hẹ̀. Ó mẹ́hẹ̀. Kan threat life èèyàn títí tó sì fi kú láìsí ìgbésẹ̀ kankan. Èmi gbà wípé tó bá jẹ́ yí pé àwọn òbí Mohbad wọ́n bá jáde síta tí wọ́n gbàjáre sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti ìjọba orílẹ̀-èdè Nàìjíríà, mo gbà wípé ó ṣeé ṣe kó mọ̀ débi tó dé dúró ìdébẹ̀ dúró. Tó bá dẹ̀ jẹ́ wípé wọ́n ṣe bẹ́ẹ̀ tó jẹ́ wípé ààbò ni ò sí, ẹ dábọ̀ nítorí Ọlọ́run. Ẹjọ́ àwọn ọmọ orílẹ̀-èdè tó ń fọhùn wọ́n pọ̀ jáǹtìrẹrẹ. Àwọn tó ṣẹ̀ṣẹ̀ lanu láti fọhùn, àwọn ògo wẹrẹ, àwọn ògo tó ti lanu àti fọhùn wọ́n pọ̀ jáǹtìrẹrẹ. Ẹ jọ̀wọ́, Ọlọ́run Olódùmarè yóò bá wa dáwọ́ ìjì yìí dúró. Ọlọ́run ó fi òpin sí ikú ológo lórílẹ̀-èdè Nàìjíríà. Ọlọ́run á bá wa fi òpin sí ikú ọmọ ológo láàrin àwọn òṣèré ni o, láàrin àwọn olórin ni o, láàrin àwọn láwùjọ. Ọlọ́run ò ní jẹ́ ká rírú ẹ̀ mọ́. Ẹ̀yin òbí Mohbad, ẹ̀yin ìdílé rẹ̀, ẹ̀yin fámìlì rẹ̀, pàápàá jùlọ ìyàwó rẹ̀ àti ẹ̀yin fans ẹ̀, ẹ̀yin ojúlùmọ̀, akó ara fẹ́rakù, a ò ní rírú ẹ̀ mọ́ o. Ọ̀pọ̀lọpọ̀ ọdún yóò jìnnà síra o. Mo kí gbogbo wa o, a ní rírú ẹ̀ mọ́. Gbogbo ẹ̀yin tẹ́ sì ń jà lórí ọ̀rọ̀ yìí, Ọlọ́run ó fi ẹni jà náà jà, yóò dára fún yín. Ṣé o.